Africa Content TV. Ní àjí bá o eré pé àwọn ni a. Eré pé àwọn oníjì bá. Gbáàsì ọkùnrin pẹ̀lú obìnrin gbogbo àgbàgbà gbogbo alágbàdúrà pé o. Bàbá dàgbà bá so àbá ọmọ pé kàn ṣe ìgbéyàwó ìní ìgbéyàwó alárinrin alábí ọwọ́ ẹsẹ̀ láǹtọ̀rọ̀ o. Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé pẹ̀lágbà gbogbo aláǹtọ̀rọ̀ làǹgbàdúrà pé báwọn ọmọ wọn bá dàgbà bá so pé kàn ṣe ìgbéyàwó alárinrin o. Ọ̀kan nínú ọ̀rẹ́ o, ọ̀kan nínú ọ̀rẹ́ o. Ọ̀kan nínú ọ̀rẹ́ o. Láàrin Abdulganiyu ọmọ Dáúdà Mọ̀ṣẹ́un bẹ́ẹ̀ lájíà Sídíkàtù ní ọmọ Sani tó ti dára kà ní òní sẹ́yìn ọmọ Sani Sídíkàtù yìí ó kú ọyẹ ó kó ajá ẹ̀ ó kó ajá bọ́ tó jẹ́ pé ìwọ ló gbọ́gbà òkè alábù ẹsẹ̀ jùlọ láàrin gbogbo àwọn obìnrin tàbí Ganiyu ti kó ìwọ ló gbọ́gbà òkè adúpẹ́ o Sídíkà ọmọ Sani ní ẹ̀ o alájà Sídíkàtù ìyá ọmọ Sani tó ti dára Ganiyu Dáúdà ó ti dáadáa Ganiyu o ìyẹn ní sẹ́yìn o aláàfin o làgàtà dúpẹ́ fọlọ́ alihamdulilayi. Ọ̀rọ̀ wa tó pẹ́ jọ pẹ̀lú ọba sọ torí ẹ̀dá tó bá béèrè nǹkan lọ́wọ́lọ́wọ́ bára bí ojú wa tí sátìlókè bá ṣe é fún bàbá ò kì í jẹ yán bàbá ò kì í jẹ sí àwọn ọlọ́run ò kì í jẹ bá àwọn kò kì í jẹ ẹsẹ̀ mọ́ ojú wa o báàsì kì í jẹ fàdà rárá kì í jẹ pálá kì í jẹ ìpín ara bíi a ò lè ra mọ́tò fọ́lọ́wọ́n a ò lè kọ́lé fún sátì bá a ṣe òun kọ̀ọ̀kan ṣoṣo ló fẹ́ ọpẹ́ ní jẹ́ ọpẹ́ ló ń jọ lọ́wọ́ bá o. alihamdulilayi ìjìbá ẹ̀mí ṣọlá ọba bí ọlọ́run ògúngún sí wọ́n rí bá a sọ. Aláwọ̀ ni mi máa ṣe nìkan òjijì wá. Náírà mi lẹ́tùgbà làbáyé ẹ̀kọ́lẹ́. Ṣódà kójú ó máa bẹ lójú kan bá sọ bá rá. Ẹgbọ́n ṣódà kétí ó máa bẹ níbàdí bàzọ́ ẹgbọ́n ṣódà kí mú tẹ̀rí yẹn bàzọ́ kó máa bẹ látẹlẹsẹ̀ ẹgbọ́n ṣódà kéèyàn nu àtàfin kẹrọ gúnlẹ̀ lára àbákalà kàtà kó máa bẹ lábẹ́
Alábí wẹ́sẹ̀ ṣẹ̀dá. Abdulgani alias Aslan gbogbo tiri táyà ọmọ tàgbẹ̀dẹ agbẹ̀dẹ Tajudeen yóò lórí oko Èkó mọ́tò yìí bá mọ́tò Èkó mọ́tò agbẹ̀dẹ. Orúkọ tuntun ni yẹn bá so àgbẹ̀dẹ Èkó mọ́tò òyìnbó lá mọ́tò Èkó mọ́tò àgbẹ̀dẹ Èkó mọ́tò rẹ̀ mọ́tò Èkó mọ́tò Tajudeen òṣèwọ́nká ọ̀gá tọrọ ẹ̀ balẹ̀. Ọ̀gá tó fọmọ ṣẹ́jẹ ọ̀gá tó ń lísìn ọ̀gá tó jẹ́ pé gbogbo tẹ́ ẹ bá sọ kúnlé láwọn àbákalẹ̀ kàtà ní gbọ́ àgbẹ̀dẹ Tajudeen òṣèwọ̀n wọn lórí ọkọ̀ Èkó mọ́tò àgbẹ̀dẹ mọ́tò Èkó mọ́tò Èkó mọ́tò àgbẹ̀dẹ. Àgbẹ̀dẹ Tajudeen ní Èkó àgbẹ̀dẹ Tajudeen ní Èkó mọ́tò ọ̀gá o Èkó mọ́tò ọ̀gá o mọ́tò Èkó yìí bọ́ lábàṣọ Èkó mọ́tò ọ̀gá o mọ́tò Èkó Tajudeen ní ọ̀gá o mọ́tò Èkó Tajudeen ní ọ̀gá o Èkó mọ́tò ọ̀gá o mọ́tò Èkó Tajudeen ní ọ̀gá o sáàmù gbogbo mi sí bọ́ọ̀dù ilẹ̀ ní ṣe ìjọba ìbáṣọ àgàtà. Owó yà á gbà ọ̀gàrí jọmọ̀. Iceland ìwọ náà ló tó bẹ́ẹ̀ torí pé gbogbo agbo tẹ́ ẹ bá ti rọ́jà tẹ́ ẹ bá ti lágbẹ̀dẹ Tajudeen Èkó mọ́tò Èkó gbogbo bí ẹ bá ti rọ́jà ogún ló lágbàgàmì Àlàbí ó máa lágbára gan ni ọ̀gá gangan ló yẹ ká máa pé àìrè ewu ọ̀sán fúnlẹ̀ àbágan. Àgbẹ̀dẹ gangan lẹ́ẹ̀ká máa gbé ní àìrè ewu ọ̀sán fúlẹ́bàṣírà lọ́bìkì wá kò kí ń dédé jáde gbogbo pàtí tẹ́ bá ti rí ajẹ́pẹ́ pàtí yẹn ẹni tó ṣe ìnáwó yẹn Alábí Pasuma yóò lẹ́nu gan ni Kúnlé Àbákà Aslan ìwọ ló tó bẹ́ẹ̀ Kúnlé Pasuma láti gbọ̀ káwá síbí. Wọ́n ló tó bẹ́ẹ̀ o ti àṣọ la láti gbọ̀ káwá sí.